ọmọkùnrin yìí mà láyà o. Feeki Alaati ló fẹ́ fi ra mọ́tò olówó iyebíye lẹ́kọ̀ọ́. Ọ̀dọ̀ àwọn agbófinró kan nílùú Èkó ní géńdé kan tí kò sẹ́ni tó mọ orúkọ rẹ̀ wà báyìí, níbi tó ti ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí wọn láti mọ ibi tí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù tí wọ́n jọ ń lu jìbìtì wà, kí wọ́n lè lọ fọwọ́ òfin mú gbogbo wọn, kí wọ́n sì fojú wọn balẹ̀ ẹjọ́ lórí ìwà burúkú tí wọ́n ń hù láwùjọ. Níṣẹ́ ni ọmọkùnrin náà lọ síbi tí wọ́n ti ń ta oríṣiríṣi mọ́tò ayọ́kẹ́lẹ́ tó jọjú ní gbèsè nílùú Èkó, tó sì nawọ́ sí mọ́tò tó wù ú, ló bá fi Feeki Alaati hàn àwọn tó ń ta mọ́tò pé òun ti sanwó ọkọ̀ náà. Ṣùgbọ́n kò tí ì kúrò níbẹ̀ rárá tí àkàrà irọ́ tó pa náà fi tú sépo. Wọ́n gbá a mú ló bá bẹ̀rẹ̀ sí sọ kátikàti. Nínú fídíò kan tó ń jà ròyìnròyìn lórí ayélujára lórí ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ti dá ọ̀dọ́mọkùnrin tí kò tí ì dàgbà púpọ̀ náà gúnlẹ̀, tí wọ́n sì tún gba ṣòkòtò nídìí rẹ̀. Aláròyé gbọ́ pé láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé Monday ọjọ́ 28 oṣù kẹjọ ọdún yìí ni ọ̀daràn náà gba ibi tí wọ́n ti ń ta mọ́tò olówó ńlá lọ nílùú Èkó, lẹ́yìn tóun àtàwọn tó ń ta mọ́tò tòkunbọ̀ ọ̀hún ti dúnàádúrà dáadáa tí wọ́n sì ti fẹnu kò lórí iye tí wọ́n fẹ́ ta mọ́tò ayọ́kẹ́lẹ́ náà fún un tán, ló bá fi Feeki Alaati ránṣẹ́ sí oníṣòwò ọ̀hún. Ṣùgbọ́n ìyẹn takú pé àfi dandan kóun lọ yẹ̀ ẹ́ wò ní báǹkì tóun ń lò lòun máa tó gbà pé kó máa gbé mọ́tò tó rà lọ́wọ́ òun lọ, nítorí pé iṣẹ́ ọwọ́ ọmọkùnrin yìí kò mọ́ rárá. Lẹ́rù ṣe bẹ̀rẹ̀ sí bá a lórí ohun tí dílà sọ yìí. Nígbà tó sì ń wá bó ṣe fẹ́ sá kúrò níbẹ̀ ni wọ́n mú un, nítorí àṣírí rẹ̀ ti tú síta pé ayédèrú Alaati ló fi ránṣẹ́. Àwọn èrò tó wà nítòsí ti kó lílù gidi fún un kó tó di pé wọ́n fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.